الحمد لله الهادي إلى صراط المستقيم والصلاة والسلام على الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابه أجمعين أدوكي لدى الله وباوة الله وباوة باتي أمم في نيمان لسبي أجوانا تطو أبي الله pẹ̀lú agbára rẹ̀ àti àánú rẹ̀ gbogbo àwa mùsùlùmí lágbàáyé ọba tó ṣe wá ní ummatul hidayah ìjọ tọ́lọ́run fi mọ̀nà abẹ́lọ́run nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́mọjà sínú o ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kó bá òjíṣẹ́ ọlọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àánú ọlọ́run kó bá gbogbo àwọn sàábé àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ntí a fẹ́ fi bá ní sọ̀rọ̀ òun náà ni àtúnṣe àti àgbọ́yé àti àlàyé lérí àgbọ́yé Zakatul Fitr èyí tí a ṣàlàyé láìpẹ́ yìí tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó fẹ́ dá iyèméjì lẹ̀ sí ọkàn àwọn èèyàn kama huwa ma'lumun min ad-din bid-darura nínú àwọn nǹkan tí ó dàrú nínú ẹ̀sìn wa òun náà ni pé anna Zakatul Fitr ká yọ jáka tá à ń pè ní Zakatul Fitr fardun ala kulli mùsùlùmí ọ̀ranyàn ní lérí gbogbo mùsùlùmí lápapọ̀ ká yọ Zakatul Fitr tí a bá ti fẹ́ parí àwẹ̀ àbí láàárọ̀ ìjọ ọdún Zakatul Fitr yìí anabi wa fi òǹdí wọn sí òun náà ni sọ́ọ̀hún òun náà ni jìríkà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam lóye tí mamu dání sọ́ọ̀hún ní à ń pè ní sọ́ọ̀hún ni anabi wa Muhammad sallallahu alayhi wa sallam náà ní títí ẹ̀ tó jẹ́ pé ẹ̀kún rẹ̀ òun náà ni ọgbàjúmọ̀ ní Madina ipe ẹni bá ti yọ ẹ̀kún sọ́ọ̀hún yìí nínú oúnjẹ tí wọ́n ń jẹ láàrin ìlú ó ti yọ Zakatul Fitr afa Abdullahi bin Umar radiyallahu anhuma ọlọ́mọba ayọ́nu sí àwọn afáwà ó ní farada Rasulullah sallallahu alayhi wa sallam sa'an min tamrin aw sa'an min sha'ir wọ́n lànà bí ṣe ní dandan fún gbogbo mùsùlùmí ọgbàwẹ̀ ni kọgbàwẹ̀ ni ó gbọ́dọ̀ yọ sọ́ọ̀hún kan nínú làbídùn àbí nínú ọkà bíi wíìtì táwọn máa ń jẹ ńgbà yẹn ibi tí ọ̀rọ̀ wa kù sí ń sìn gbogbo àwa lùmà òun náà ni pé sọ́ọ̀hún yìí àwọn àlùfáà wọ́n ní bóò láti wá mọ òǹdíwọ̀n rẹ̀ wọ́n ní múdù mẹ́rin òun náà ni wọ́n máa ṣe déédéé sọ́ọ̀hún kan bóò láti mọ òǹdíwọ̀n múdù làwọn àlùfáà sì ti gbìyànjú wípé bilkafaini alimumtali'ataini alimutawassitataini min ghairi qabd òun náà ni kí abo oúnjẹ tá ń jẹ nílùú kábo oúnjẹ náà kó kún ọwọ́ wa kó jẹ́ ọwọ́ tí kò kéré jù tó wà láàrin a sì ní dì báyìí a máa tẹ a máa wá yọ mẹ́rin rẹ̀ ẹyọ kan rẹ̀ òun náà ni mo dùn a wá yọ arba afanat yóò wá jẹ́ ọ̀nà mẹ́rin bẹ́ẹ̀ láàbù lọ́nà mẹ́rin ìkọ̀ọ̀kan máa jẹ́ múdù kọ̀ọ̀kan tábà tí wàá bù ní ọ̀nà mẹ́rin yìí ó ti kún dèdè sọ́ọ̀hún yìí ibi tọ́rọ̀ wa kù sí àwa tá a wà ní ilẹ̀ Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ wa bọ́yá àní sọ́ọ̀hún àní múdù a máa lọ́wọ́ ìtumọ̀ ẹni pé ọwọ́ yẹn náà la máa lò la máa fi wọ́n nínú àwọn ìgbìyànjú táwọn àlùfáà ṣe léyìí tó wà nínú àwọn tírà fiqh ipe Zakatul Fitr 3 kilograms òun náà ni sọ́ọ̀hún kan gbogbo oúnjẹ tí wọ́n bá ń jẹ nílùú ìgbìyànjú táwọn àlùfáà ṣe lérí ẹ̀ ìgbìyànjú ni ó sì jẹ́ pé ńgbà míì tí wọ́n bá wọn ọwọ́ mẹ́rin ta wí ó lè kú sí 2.5 nígbà míì ó lè kú sí 2.7 nígbà míì ó lè wọ 3 kilo 3 kilo gẹ́gẹ́ àbí kó dídí ẹ̀ ijtihadan min al-ulama al-mu'asirin ìgbìyànjú táwọn àlùfáà ṣe àwọn ti wò pé gbogbo tó bá wù kẹ́ máa wọ̀n ìgbà tẹ́ bá fi wọn 3 kilo oyè ẹ ti kọjá múdù ẹ ti wọn múdù nìyẹn ìyókù ọmọ jẹ́ sọ́dákọ̀ ọkàn yín balẹ̀ pé ti wọn Zakatul Fitr pẹ̀lú múdù anabi sallallahu alayhi wa sallam òun náà ishkal ibi tí iṣu wa wà fún àwọn táwa nílẹ̀ Yorùbá òun náà ni pé tí àwa bá ní káwọ́ lo kílò wípé àfẹ́ wọn àwọn oúnjẹ yẹn wọ́n wúwo jura wọn lọ tí wọ́n bá di wúwo jura wọn lọ tí wọ́n máa mú nínú kílò máa yàtọ̀ síra wọn
tá a bá fẹ́ wọn pẹ̀lú agolo nọ́mbà agolo yẹn máa yàtọ̀ síra wọn. lápèjúwe nsìn ìgbà tí àwọn ní àná ní ọ́fíìsì ọ̀dọ̀ wa ń bí bàtà wọn 3 kilo gàrí ago mílíkì 30 ló gbé jáde. ìgbà táwọn 3 kilo ẹ̀wà ó gbé agolo 21 jáde 20 àtẹyọ kan. nígbà táwọn rice ó gbé agolo 16 mẹ́rìndínlógún ó gbé jáde. tàbá wá sọ fún àwọn èèyàn yìí pé agolo 16 ní jáka o nínú èwo ń bẹ a rí i pé àwọn agolo míì kìtà máa yọ nínú àwọn oúnjẹ yìí ó máa yàtọ̀ síra wọn. eléyìí ni ò ní jẹ́ ká lo kílò lọ́dọ̀ wa ń bí nítorí pé àwọn oúnjẹ tí à ń jẹ oríṣiríṣi ni ọ̀dẹ̀ wúwo jura wọn lọ measurement dẹ̀ ní ṣẹ̀rí àgbékalẹ̀ kì í ṣe weight bí ó ṣe tẹ̀sùn wọ̀n sí ká fọwọ́ bù nígbà bá ti fọwọ́ bù níta bá ti bù náà ni ká sá bù lẹ́ẹ̀mẹ́rin ká sì dá sínú abọ́ ká fún ẹni tí ó bá ní bùkátà sí. nítorí eléyìí òun náà ní wàá jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká lọ lè mọ̀ yìí pé èyí tí ó dáa jù tó sì lẹ́tọ̀ọ́ sí ká lò nílẹ̀ Yorùbá ń bí tí ọ̀rọ̀ agolo mélòó la fẹ́ lò tí òfin ní dàrú òun náà ní ká padà síbi ọwọ́ ká má lo kílò mọ́ nítorí tá a bá lo kílò yẹn agolo tí ó fún wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni yóò máa jẹ́ ìbámu pẹ̀lú tó wà nínú tẹ́lẹ̀ àwọn àlùfáà nídìí bẹ́ẹ̀ pẹ̀lú yọ̀ǹda tètè Ọlọ́run ọba Allah a máa fọwọ́ wọn sìn ọwọ́ àfáà tá a fẹ́ lò barakallahu fi kìí sọ tó kéré ẹ̀ẹ́dẹ́sẹ̀ yìí tó tóbi kọjá àlà tí yóò fi dá gbogbo wa lójú pé arba afanas tá a bá ti fi ọwọ́ méjèèjì tá a bá ti fi bu oúnjẹ tá a fẹ́ yọ tó bá ti jẹ́ ọ̀nà mẹ́rin bẹ́ẹ̀ ó ti ṣe déédéé sọ́ọ̀ ó ti ṣe déédéé sọ́ọ̀ wa nabi sallallahu alayhi wa sallam bisimilah ẹ̀rí pé wà fún àkókèrè jù kò sì tóbi kọjá là alákọ̀ọ́kọ́ nìyẹn náà ó di méjì ó ti di mẹ́ta báyìí ó ti di mẹ́rin alhamdulillah ẹ̀rí bó ti pé mẹ́rin báyìí ń sìn ọwọ́ tí wọ́n lò yẹn ló jẹ́ àmọ̀ pé sọ́hùn yín sí kínní correct bó ti wá wà yín sìn múdù mẹ́rin láàrin inú ẹ̀ báyìí tá a bá lo múdù alhamdulillah ọwọ́ mẹ́rin ẹni tọ́wọ́ rẹ̀ ò kéré jù ní kájọ ọ̀yẹ́ a rí i pé abu dáadáa alhamdulillah rabbil alamin. ìtòkùn sìn ọ̀ náà ni pé káwá fi agolo jẹ́rìí ọwọ́ mẹ́rin yẹn ká fi agolo jẹ́rìí ọwọ́ mẹ́rin àwọn cups tá ń lò agolo mílìkì tá ń lò nílẹ̀ Yorùbá ká fi jẹ́rìí ọwọ́ mẹ́rin yẹn káwá mọ iye tí ó gbé jáde. Ó di méní náà ó di méjì náà. ó di mẹ́ta alhamdulillah ó di mẹ́rin ó di márùn ó di mẹ́fà ó di méje ó di mẹ́jọ ó di mẹ́sàn-án ó di mẹ́wàá ó di mọ́kànlá alhamdulillah
ó di méjìlá. agolo méjìlá, agolo mílìkì 12 cups, agolo mílìkì méjìlá òun ló kún sọ́hùn kan, ọwọ́ mẹ́rin ló kúnnú sọ́hùn, agolo méjìlá òun ló kún sọ́hùn kan, èyí tí a fọwọ́ mẹ́rin wọ̀n. ọwọ́ mẹ́rin yẹn ó wà ní tírà àwọn àlùfáà, tírà fíkìú tí gbogbo àwọn àlùfáà tí wọ́n panu pọ̀ lérí ẹ̀ pé tá a bá ti wọn ọwọ́ mẹ́rin ẹni tó rò kéré jù ó ti ṣe dédé sọ́hùn ànábì Muhammad sallallahu. ìgbà tá a wá fọwọ́ mẹ́rin wọ́n sìn a wá rí i pé agolo méjìlá ni ó wà níbẹ̀, torí agolo méjìlá yẹn ló kún sọ́hùn eléyìí. adẹ́pẹ́ sọ́hùn ta ní ọkọ̀rẹ́tì o fún gbogbo àwa tí a ti ń gbé káàkiri. ìgbìyànjú lérí ọ̀rọ̀ ìsìn wa ó pàtàkì púpọ̀. bí ọdún mẹ́rin sìn tí a ṣàlàyé nípa ọ̀rọ̀ jákà níta àwọn náà ni agolo méjìlá náà la pè. ìgbà tá a tó wá kátẹ́rà síwájú tá a wá rí fatiwa Sheikh Al-Fawzan táwọn ní 3 kilo ní jákà. ibẹ̀ mo ti pe àwọn ọmọ ìyá pé mo ní àtún kí ní ìwé padà o, nítorí pé èyí ní màá tán àwọn afáwà àgbà ló sì sọ̀rọ̀ yìí, torí ẹ̀ la fi sọ fún wa pé ká má lò eléyìí mọ́. àmọ́ pẹ̀lú ìwádìí àti ìgbìyànjú pẹ̀lú ọwọ́ tá a lò yìí ó já mọ̀ pé agolo méjìlá ni jákà nínú ráìsì, nínú ẹ̀wà àti gàrí. ọwọ́ la fi wọ́n kìí ṣe kílò. àwọn bàbá wa Sheikh Salih Al-Fawzan abdullahi ta'ala ورعاه àtàwọn afáàtàn tó tún gbìyànjú lérí ẹ̀ ètò yàtọ̀ ni àwọn náà gbìyànjú ipa pé gbogbo ohun téèyàn bá ń jẹ nílùú tẹ́ ẹ bá wọ̀n gbogbo ẹ̀ kò lè ju 3 kilo lọ. ẹkú wọn 3 kilo yẹn kó jẹ́ pé èyí tó bá kú yọ máa jẹ sọ́dákọ̀. àmọ́ lọ́dọ̀ wa ń bí ó yẹ ká mọ agolo tó yẹ ká lò gan, agolo tó yẹ ká lò, agolo méjìlá òun náà ni jákà nínú ráìsì, nínú ẹ̀wà àti gàrí. kọ́lọ́mọba aláàkọ́mọ́sá gbà fún ẹnì kọ̀ọ̀kan wa. ó yẹ já wo gàrí náà o, gàrí náà fẹ́ wọ̀nyí o, gàrí ti ìlú wa ń bí nílẹ̀ Nàìjíríà ń bí ó di méní náà. ó di méjì, ọwọ́ tí ò kéré jù lọ́ọ̀dẹ̀ tóbi kọjá àlà. ó di mẹ́ta, ó di mẹ́rin, ọwọ́ mẹ́rin. alhamdulillah. ọyẹjà tún yọ agolo tó wà ń bẹ. masha allah tabarakallah. gàrí nìyẹn o. náà náà alhamdulillah. náà agolo alákọ̀ọ́kọ́ ó di méjì. náà ó di mẹ́ta, ó di mẹ́rin, ó di márùn, ó di mẹ́fà, ó di méje, ó di mẹ́jọ, ó di mẹ́sàn-án, ó di mẹ́wàá, ó di mọ́kànlá, alhamdulillah. ó di méjìlá. tọ́ agolo méjìlá, oye agolo méjìlá òun náà ni ayọ̀ nínú gàrí. tọ́ ọyẹ̀já tún wo tẹ̀wá náà o. ó di méní, ó di méjì, ó di mẹ́ta, ó di mẹ́rin,
ọwọ́ mẹ́rin alhamdulillah. Ó di méní, ó di méjì, ó di mẹ́ta, ó di mẹ́rin, ó di márùn, ó di mẹ́fà, ó di méje, ó di mẹ́jọ, ó di mẹ́sàn, ó di mẹ́wàá, ó di mọ́kànlá, ó di méjìlá. tó agolo méjìlá nínú ẹ̀wà náà ẹ̀yin bàbá wa nílé ẹ̀yin ìyá wa ẹ̀yin sisters wa ẹ̀yin àfa àti gbogbo àwọn tá a jọ mọ kéwù agolo méjìlá nínú ẹ̀wà òun náà ní sọ àwọn kan agolo méjìlá nínú ẹ̀wà òun náà ní sọ àwọn kan agolo méjìlá nínú gàrí òun náà ní sọ àwọn kan agolo méjìlá nínú rice òun náà ní sọ àwọn kan eléyìí lè tọ́ correct gẹ́gẹ́ bí òṣùwọ̀n tọ̀dọ̀ tí wá ń bí àti ìran oúnjẹ táwọn wọ̀n ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa eléyìí òun náà ló fọkàn balẹ̀ kí ló dé tí a fi padà sí rí èyí tá a wà tẹ́lẹ̀ nítorí a padà síbẹ̀ òun náà ni pé a rí i pé tá a bá ní ká máa fi kílò ká máa fi wọn jákà Zakatul Fitr oúnjẹ oríṣiríṣi la ní ráìsì ó wè ju ẹ̀wà lọ ẹ̀wà wè ju gàrí lọ measurement dẹ̀ ni múdù wà fún kò wà fún weight kò wà fún bó ṣe wúwo sí bó ṣe pọ̀ sí òun náà ni ìtísẹ̀rí àbèrè lọ́wọ́ wa tọ́fà tá a fi yí fatiwa padà òun náà ni ọ̀rọ̀ àwọn àfáàtà kà nípa kílò mẹ́ta táwọn ń sọ àbí kílò tó súnmọ́ mẹ́ta àwọn afá kan sọ 2.5 àwọn ní 2.7 oní 2.8 wà àwọn afá wa gbé kalẹ̀ pé gbogbo ó ṣe wò kórí gbogbo oúnjẹ táwọn yẹn bá ń jẹ kò lè kọjá 3 kìlò làwọn ṣe gbé yẹn kalẹ̀ ẹni bá ṣe yẹn náà ni àní pé kò ọyọ jáka ó tún ṣe sọ́dá kọ̀ pé agolo mélòó gangan ni lọ́jọ́ ọ̀ràn yàn lérí yàn kọ́mọ̀ jẹ́ pé ẹni tí ò lágbára yóò mọ̀ wá lọ lè wá àlékún tọ́dẹ̀ ti ní agbára rẹ̀ agolo méjìlá nínú ráìsì nínú ẹ̀wà nínú gàrí òun náà ní jákà wà. wọ́n ní ká wá ń sọ pé kílò la fẹ́ máa fi wọn fáwọn èèyàn tá a bá fẹ́ ṣàlàyé agolo tí ó kún kílò yẹn agolo wọn yàtọ̀ síra wọn irú gàrí ìsìn 3 kìlò agolo 30 lọ́wọ́ mi ráìsì àrí 60 àrí 21 fún ẹ̀wà ẹ rí i pé agolo yẹn ò dọ́gba tí ó bá tẹ̀lé dọ́gba yóò máa dá iṣu lẹ́yìn máa dá wa lálẹ́ lánàá ló mọ̀ pé òwò lòun fẹ́ yọ báyìí nídìí bẹ́ẹ̀ la ṣe padà sí ìpìlẹ̀ yẹn náà ló dẹ̀ fi wá lọ́kàn balẹ̀ a ti fi ọwọ́ tí ò tóbi jù tí ò sì kéré jù a ti fi wọ́n ó dẹ̀ ṣe déédéé sọ́ọ̀hún yìí tí amúdání ta ní kọ́ kọ̀rẹ́ẹ̀tì tẹ́lẹ̀ nísìnyí ó ti kọ̀rẹ́ẹ̀tì o ìgbìyànjú tí ó gbé wa débi gbogbo ohun tá à ń ṣe òun náà ni pé kárí pé ẹ̀sìn wa ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú màní tó ní í ṣe pẹ̀lú ìwádìí ni nídìí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ wọn láàánú ẹ̀ kọ́lọ́ mọ́tà sàlékún yín máa ń ní wa warju' ila al-haqqi fadila kéèyàn ó ti ṣe mistake lẹ́rìn kankan kọ́ wá padà sí pé eléyìí lọ́kọ̀ rẹ̀ ti lẹ́yìn ìgbà tí àwọn èèyàn ti pàkíyèsí mi o àbí lẹ́yìn ìgbà tí mo tuntun ṣe ìwádìí síwájú o
ọlá lọ́jẹ́ fọ́ńtọ̀ kì í sábùkù ìdùnnú ńlá ni Ànábì sàlám ní idha hakama al-hakimu fajtahada èyíkéyìí nínú àwọn tí wọ́n ń dájọ́ àbí tí wọ́n fòfin lélẹ̀ tó bá gbìyànjú thumma asaba falahu ajran ọwọ́ abọ́ sójú ẹ̀ Ànábì ní yó gba ládá méjì wa in akhta'a tó bá dẹ̀ ṣe mistake falahu ajrun yó gba ládá ẹyọkan Ànábì ní wa idha hakama fajtahada tó bá tún wá dájọ́ mi tó gbìyànjú thumma akhta'a ọwọ́ ṣe mistake falahu ajrun àfún ní ládá ẹyọkan nídìí bẹ́ẹ̀ abẹ́lẹ̀ nǹkan mọ́dún wa ní ládàá rẹ̀ ọlọ́run bá aláàkó mọ́sá mú wa dójú báyìí lọ ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa tí àwa ta fẹ́ wọn ráìsì ta fẹ́ wọn ẹ̀wà ta fẹ́ wọn gààrí fún Zakatul Fitr ká gbìyànjú kárí pé agolo míìkì nínú ẹ̀wà ráìsì gààrí 12 òun náà ni wọ́n máa jẹ́ jáka orí kan 12 cups ni wọ́n máa jẹ́ jáka orí kan eléyìí náà ni fatiwa ta ṣe bí ọdún 4 sísìn ọ̀rọ̀ kílò ta sọ àwọn àlùfáà míì àwọn náà ń lò àmọ́ eléyìí ọba tọ̀dọ̀ wa mú bí ká ní 3 kilo la fẹ́ fi ká ní 3 kilo ni èèyàn yọ fún gbogbo ọ̀ràn oúnjẹ tí à ń jẹ ń bí yọ máa dá wàhálà sílẹ̀ kọ̀dẹ̀ ní jẹ́ kí arójútu ọ̀rọ̀ nídìí bẹ́ẹ̀ èyí tá a sọ yìí kọ́ lọ́mọ́sá gbà fún wa rabbana la tu'akhidhna in nasina aw akhta'na ọlọ́mọba àlá mọ́gbà mú pẹ̀lú ìta gbàgbé àbẹ́yìí tí a ṣe mistake. فشكرا للمشايخ وبعض طلاب العلم للانتباه والتنبيه mo sì dúpẹ́ fún gbogbo àwọn àlùfáà tí wọ́n pè mí àtàwọn tí wọ́n sẹ́ndí mẹ́sẹ̀gì àti gbogbo àwọn tí wọ́n sì gbìyànjú torí ẹ̀sìn wa ẹ̀sìn tó jẹ́ pé eré òpó lọ́gbọ̀dọ̀ wà tí ẹnìkan wá ti fẹ́ yẹ á dà padà sójú ọ̀nà abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́hún kọ́bọ̀jà máa lò fẹ́nu lórí ẹ̀sìn ọlọ́run torí ẹ̀sìn ọlọ́run ọba òun ló ní ẹnìkan gbọ́dọ̀ sọ pé ní tèmi fẹ́ ni àfi kó ṣe déédéé ntọ́lọ́run fẹ́ tà nábì fẹ́ abẹ́lẹ́ kọ́lọ́ mọ́sá gba lẹ́sìn fún ẹ̀dí kọ̀ọ̀kan wa jazakumullahu khairan wa barakallahu fi wa nafa'a bikum wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh. Òní ní 28 Ramadan alhamdulillahi rabbil alamin 1447 tó jẹ́ 17 of March 2026 nídìí bẹ́ẹ̀ gbogbo àwa tí a bá ti ní kílípù yẹn lọ́wọ́ káfíń rọ́pò rẹ̀ yọmọ wa níbàámu pẹ̀lú ìta àti kọ́kọ́ sọ bí ọdún 4 sísìn ọlọ́mọṣà gbàfẹ́ mi kọ́lọ́mù gbàfẹ́ yìí náà àti gbogbo àwọn olùfà wa. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.